A kí gbogbo ẹ̀yin tí Ọlọ́run lẹ́ ń tẹ̀lé mi lórí péjì mi. Ẹ ní mọ̀ nira o, ẹ ní mọ̀ pọ́njú o, ìdààmú ayé ò ní jẹ́ ti yín. Bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé mi, tẹ́ ń follow mi, tẹ́ ń like ẹ̀, tẹ́ ń share rẹ̀. Wọ́n ní àwọn bàbá wa ní òkè òkè lẹ mú ru sí òkè òkè lẹ́ máa lọ. Iwájú iwájú ló pa ẹ̀bìtì ré sí. Iwájú iwájú lẹ́ máa lọ. Mo tún wá fẹ̀mí ìmoore hàn lónìí ni. Mo ti ní ọkàn, mo sì dá ní májẹ̀mú. Gbogbo ìgbà tá a bá ti ń lé 10,000 sí lórí ìkànnì yìí, a ó mọ ṣèdúpẹ́. Kí la sì máa fi ṣèdúpẹ́ ni wípé kí la máa fi ṣe ìmọrírì fún àwọn èèyàn tí ó jẹ́ ìwúlò káàkiri àgbáyé. Nígbà tá a wọ 10,000, a ṣe appreciation fún àwọn èèyàn. Kí ni appreciation tá a ṣe? Appreciation tá a ṣe ni wípé a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé. Àwa fi ọṣẹ dúpẹ́ wípé ọṣẹ kan ń bẹ, àkàndá ọṣẹ ni. Tí wọ́n bá ní ọṣẹ tó jowó ẹ̀ lọ, òun ni mo ṣe ìgbà tá a wọ 10,000 fáwọn èèyàn. Ìgbà tá a wọ 20,000 bí ọjọ́ márùn-ún sẹ́yìn, a tún ṣe appreciation. Kí ni appreciation tá a tún ṣe? A tún ta ọṣẹ àwọn tó ń lo ọṣẹ yẹn tó ń dúpẹ́ báyìí. Mo tún wá wò pé bàtà ti wọ 30,000 a tún ṣe dúpẹ́. Kí tó lè dúpẹ́ tá a tún ṣe? Ọṣẹ náà ni màá tún tà. So ìdúpẹ́ la tún ṣe lénìí. Kí ni ìdúpẹ́ tá a tún ṣe ni wípé a tún ti lé kan sí. Lílé kan tá a lé kan sí ni wípé a tún ti wọ 10,000 followers láàrin oṣù méjì àtààbọ̀. So wíwí tá a wá lé kan sí yẹn, ó wá tún jẹ́ ìwúrí fún mi pé láàrin ọjọ́ márùn-ún a tún lé 10,000 followers. Ìdí nìyẹn tó fi já tá a tún wá fi gbé ọṣẹ yìí kalẹ̀ pé mo fẹ́ ta ọṣẹ bonanza fáwọn èèyàn 20,000 naira ni. Gbogbo ẹni tẹ́ wà ń diaspora anywhere tẹ́ bá wà in the world, èyẹ kan request fún ọṣẹ. Ó ṣiṣẹ́ ìtúwọ́, ó ṣiṣẹ́ ìyọnú, ó ṣiṣẹ́ aṣínà, ó ṣiṣẹ́ oṣólẹ̀. Ọṣẹ kan yìí náà ni 1 man battalion ni. Ìwọ kan béèrè fún ọṣẹ bonanza yẹn. Mo tà nígbà mo tà báwọn tí gbà tá wọ 10,000 mo tà. Ìgbà tá wọ 20,000 mo tà. Ìgbà tá wọ 30,000 mo tún ní mo gbọdọ̀ ṣe láti fi ṣe ìmọrírì fún gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi, tẹ́ ń bá mi share rẹ̀, tẹ́ ń love ẹ̀, tẹ́ ń like ẹ̀. Ẹ ní mọ̀ nira o, torí pé bẹ́ẹ̀ ṣe ń like ẹ̀ yẹn, ẹ lóòótọ́ ẹ ń gbé wa ṣáyé ni. Ṣùgbọ́n tá à ń ṣe wúlò fún yín. Ẹ wá dúró bí tí iṣẹ́ mi ti dé all over the world. Ẹ wá dúró àwọn èèyàn tó ti transform. Ẹlòmíì ó pè mí bàbá ayé rẹ̀ ò ní bàjẹ́, yóò dáa fún ọ. Bàbá kan pè mí mọ́júmọ́ yóò ní ọlọ́mọ mi kákò. Ó láwọn nǹkan tí mo sọ lórí péjì onígbà tó lo ọlọ́mọ òun sì nà. Ó lóun wá tún wò pé àbó òótọ́ ni àbí bàbá sẹ́dà káàtì ó sì bùn mí lówó. Ọmọ rírì nu. Bẹ́ẹ̀ sì wá ń like péjì tẹ́ ń like tẹ́ ń share rẹ̀ tẹ́ ń love ẹ̀. Ìyá ẹ̀ nímọ̀ nira o, ẹ sì nímọ̀ pọ́njú ayé kankan. Torí wípé lẹ́nu ọjọ́ wo kò rọrùn náà láàrin ọ̀sẹ̀ méjì, láàrin oṣù méjì àtààbọ̀ sóṣù mẹ́ta kí ẹ wá ní 30,000 followers. Ọtọ́pẹ́. Ọtọ́pẹ́. Adúpẹ́ lọ́wọ́ yín o. Adúpẹ́ lọ́wọ́ yín gan ni o. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ìdààmú ayé ò ní jẹ́ ti yín o. Ọkàn yóò balẹ̀ o. Ẹ máa lọ síwájú o. Fẹ́yìn tẹ́ wà live tẹ́ fẹ́ ra ọṣẹ yìí. Òní àtọ̀lá náà ni ọjọ́ tí n bá ṣe promo yẹn àtọjọ́ kejì náà ni mo fi máa ń ta ọṣẹ yìí 20,000 naira ni. Wọ́n yìí náà tó bá lo ọṣẹ yìí inú èpè inú àdúrà máa fi kan ránṣẹ́ sí mi. 20,000 naira ni bonanza show. Ìlú Ìlọrin mo wà lágbo ọba. Tẹ́ bá ti dé anywhere nílùú Ìlọrin ẹ̀yẹn sọ̀kalẹ̀ ẹlẹ́n lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Organizer kan bẹ lọ́pọ̀sìtì ilé epo yẹn Alhaji Hasan ọmọ ẹdẹ ẹ̀yẹn bèrè lè Fagbẹ̀rún ọmọ Òrìṣàtọ́lá. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383. Ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ bá béèrè báyà máa ń fọṣẹ ìránṣẹ́ báyìí. Wherever in Nigeria tẹ́ bá béèrè àbá ìfọṣẹ ìránṣẹ́ báyìí ọṣẹ bonanza ni. Ẹ pè mí sórí nọ́mbà mi, ẹ béèrè fún 20,000 ní ọmọ ju ọmọ lọ ní. Òṣìṣẹ́ àtúndè
ó ṣiṣẹ́ àwọn àgbàlagbà ó ṣiṣẹ́ ìyọnú ó ṣiṣẹ́ oṣólẹ̀ 1 man battalion ní 20,000 naira ni ó ṣe àwọn àgbàlagbà tó confam ni ọlọ́ngbọ́ mo fọlọ́n búra 20,000 naira lọ́sẹ̀ yìí ọṣẹ yìí ju owó ẹ̀ lọ mo fi ọlọ́run tó dá ayé àtọ̀run búra 20,000 ni tó o bá lu ọṣẹ inú ìpinnu àárọ̀ àmọ́ fi kan ránṣẹ́ sí mi ẹ pè mí sórí nọ́mbà mi ẹ béèrè fọ́ṣẹ̀ yìí láàrin ìnísọ́la ni o tó bá ti pè mí lẹ́yìn ọ̀la mi ò ní ta ọṣẹ mọ́ o 20,000 naira ni 080 nọ́mbà tẹ́ pè mí sí nìyẹn 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ ní dààmú o gbogbo ẹ̀yin tẹ́ ń láìkì mi tẹ́ ń ṣíà mi tẹ́ ń fọ́lò mi ẹ máa lọ síwájú ni o ìdààmú ayé ò ní fìgbà kankan bá yín o bẹ́ẹ̀ ṣe ń láìkì ètò yìí tẹ́ ń ṣíà rẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù ẹ ní mọ̀ nira o ẹ wá ní fọwọ́ yín gbọ́mọ yín sí i bẹ́ẹ̀ ṣe ń fọwọ́ láìkì ẹ̀ tẹ́ ń ṣíà rẹ̀ yẹn ẹ ní fọwọ́ yín gba lẹ́tà àbànújẹ́ o ẹ wá ní ọwọ́ yín ò wá ní kó bá yín pẹ̀lú àṣẹ ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń láìkì ẹ̀ tẹ́ ń ṣíà rẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù yẹn ẹ máa lọ síwájú ni o I really appreciate your efforts too much. I really appreciate you so much. Mo mọ rírì yín gan o. Òkè òkè lẹ́ mú rú sí òkè òkè lẹ́ máa ń lọ o. Bẹ́ẹ̀ ṣe ń láìkẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù yín, ayé máa nífẹ̀ẹ́ yín ni. Bẹ́ẹ̀ ṣe ń láìkẹ̀ tẹ́ ń lọ́ọ̀fù yín, ayé máa fi oore kẹ́yìn. Gẹ̀gẹ̀gẹ̀ là á gbé yín. Bẹ́ẹ̀ ni gẹ̀gẹ̀gẹ̀ ó máa gbé yín. Ayé ó pọ́n yín lé. Ayé ó ṣàánú yín. Wọ́n fowó ṣàánú yín. Wọ́n fipò ṣàánú yín. Wọ́n fọmọ ṣàánú yín. Wọ́n fàyà ṣàánú yín. Wọ́n fi dúkìá lára ṣàánú yín ẹ wá ní nàgàdà torí mi o ẹ máa lòkè ṣáá ni ọkàn yóò dẹ̀ máa balẹ̀ ẹ dẹ̀ ní rí dààmú o bẹ́ẹ̀ ni o ọṣẹ bonanza yìí ni 20,000 naira ni mo ta láti fi appreciate àwọn èèyàn mi pé tọ̀ mo mọ rírì yín mo mọ rírì yín yóò dára fún yín o títí nígbà mi láti máa pàdé orúkọ mi ò yípadà Ìfágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsèṣègùn àgbáyé ọmọ apẹkẹpẹkẹ òjò ń papá nù ẹ máa dùn rí ẹ máa dùn wò ẹ ní mọ̀ níra o ẹ wà ní faragbá ọfà ẹ ní faragbọ́ gbẹ́ o bí mo ṣe ṣàdúrà fún yín kó rí bẹ́ẹ̀ fèmí náà kó àbàlá ìṣù.